Iran fi bọ́ǹbù sun ilé ìfọpo Kuwait ní Israel náà bá bínú pa agbẹnusọ wọn. Nǹkan ò dáa rárá fún wọn ní orílẹ̀-èdè Kuwait. Àwọn aláṣẹ orílẹ̀-èdè náà sì kágúlútú lẹ́yìn tí Iran ju bọ́ǹbù apagipàràwé kan lu ilé ìfọpo ńlá wọn, Mina al-Ahmadi Refinery. Nítorí bí ilé ìfọpo náà ti tóbi tó jẹ́ ọ̀kan nínú àwọn bíi mẹ́ta tó tóbi jùlọ lórílẹ̀-èdè náà, ló ṣe jẹ́ nǹkan ìrònú àti ìjáyà fáwọn ará Kuwait. Wọn kò sì tíì mọ bí tí wọn yóò gbé ọ̀rọ̀ ara wọn gbà rárá ni. Láàárọ̀ ọjọ́ Ẹtì Friday kílẹ̀ tó mọ́, lọ́jọ́ tí gbogbo mùsùlùmí ń ṣọdún ìtúnú àwẹ̀ kárí ayé, ní iná sọ ní ilé ìfọpo náà tó jó kinní náà kọjá àtúnṣe òjijì, tó sì dáwọ́ gbogbo à ń fọ epo bẹntiróòlù níbẹ̀ dúró pátá. Ohun tó sì ń ya àwọn èèyàn lẹ́nu jù ni pé ní àwọn orílẹ̀-èdè yìí ni ẹ̀sìn Islam ti jáde wá. Àwọn náà ni gbogbo ayé sì ń wò bí aṣáájú ẹ̀sìn náà. Kí ló wáá dé tí wọ́n ń ju bọ́ǹbù lu ara wọn tó báyìí nínú àwẹ̀ Ramadan, tí kinní náà sì mú wọn débi pé wọ́n tún ń sọ iná burúkú síra wọn lọ́jọ́ ọdún gan, tí wọ́n sì ń ba ohun gbogbo tí kò ní yá tún ṣe bọ̀rọ̀ jẹ́ fúnra wọn. Iran ló sì ń fìbínú ju bọ́ǹbù náà kiri o. Ohun tí àwọn náà ń sọ ni pé àwọn ti ṣe kìlọ̀kìlọ̀, àwọn sì tún ń kìlọ̀ lọ́wọ́ pé orílẹ̀-èdè lárúbáwá yòówù tó bá gba Amẹ́ríkà láàyè láti dúró sórí ilẹ̀ wọn, tí àwọn Amẹ́ríkà sì ń tibẹ̀ ju bọ́ǹbù lu àwọn ní Iran, imú ọ̀tá làwọn yóò mú orílẹ̀-èdè bẹ́ẹ̀. Àwọn yóò sì máa rọ́ àgbá lù wọ́n títí tí wọn yóò fi sọ wọ́n di lẹ́ẹ̀lẹ̀ ni. Ohun tó jẹ́ kí wọ́n sọ bọ́ǹbù lù wọ́n ní Kuwait rèé nítorí ibùdó àwọn Amẹ́ríkà wà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni Qatar, ibẹ̀ ni wọ́n kọ́kọ́ kọlù kí wọ́n tó kọlù wọ́n ní Kuwait yìí, níbi tí wọ́n ti ba ibùdó àwọn ọ̀gbun epo rọ̀bì tí orílẹ̀-èdè náà fi ń ṣagbára jẹ́. Ras Laffan ni wọ́n ń pè yẹn. Inú bí àwọn ará Qatar débi pé wọ́n ti ní kí aṣojú Iran tó wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ máa lọ, pé àwọn kò fẹ́ ẹ mọ́. Àfàìmọ̀ kí àwọn náà má sì bẹ̀rẹ̀ sí dá nǹkan padà fún Iran bí ogun náà bá ti ń lọ bó ṣe ń lọ yìí. Níjẹta ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ni àwọn Israẹli ju àgbá burúkú kan lù wọ́n ní Iran. Àwọn náà fi ba bùdó ọ̀gbun epo rọ̀bì tiwọn náà tí wọ́n ń pè ní South Pass Gas Field jẹ́ ni. Bẹ́ẹ̀ ni bùdó náà ṣe pàtàkì gan fún wọn ní Iran. Ohun tó jẹ́ kí wọ́n tún ìjà náà mú lákọ̀tún rèé, tí wọ́n láwọn yóò gbẹ̀san ṣáá ni. Èdè àìyedè tilẹ̀ fẹ́ wáyé láàrin Donald Trump, olórí Amẹ́ríkà, àti àwọn olórí Israel lórí ọ̀rọ̀ ibi tí wọ́n fi bọ́ǹbù bàjẹ́ ní Iran yìí, nítorí bí ibẹ̀ ṣe pàtàkì tó jẹ́ níbẹ̀ làwọn orílẹ̀-èdè ayé míì ti ń rí gáàsì tí wọ́n ń lò, èyí tó ń wá láti Iran yìí. Trump ní wọn kò sọ fóun kí wọ́n tó lọ, torí bí wọ́n bá sọ fóun ni òun ò ní jẹ́ kí wọ́n lọ ba ibẹ̀ yẹn jẹ́ rárá. Lórí ìjọba ilẹ̀ Israel náà sì sọ bẹ́ẹ̀, ìyẹn Benjamin Netanyahu, ó ní lóòótọ́ làwọn ò sọ fún Trump kí àwọn tó lọ. Ó sì fọgbọ́n tọrọ àforíjì lọ́wọ́ olórí Amẹ́ríkà náà. Àmọ́ ẹ̀pa ò bóró mọ́, epo òyìnbó ti dà mọ́ yẹ̀pẹ̀, nítorí Iran ti gbóró lórí ọ̀rọ̀ ọ̀hún, tí wọ́n sì ní àwọn Israel ló ṣe o. Àwọn ò sì fẹ́ gbọ́ bóyá Trump mọ̀ nípa ẹ̀ tàbí kò mọ̀. Ìyẹn ni wọ́n ṣe ń fi bọ́ǹbù jà káàkiri. Kódà wọ́n ju bọ́ǹbù kan tó jẹ́ Jerusalem àtijọ́ ló balẹ̀ sí, ìyẹn ní Israeli gan, ó sì bà nǹkan jẹ́ fún wọn. Bẹ́ẹ̀ náà làwọn ará Dubai ń kígbe, àtàwọn ará Saudi àtàwọn Iraq, torí bí ìgbà tí Iran ti di olùkóso ajàmámà àlà ni gbogbo àyíká wọn lókù tí wọ́n ń ju bọ́ǹbù yìí lù. Ọ̀rọ̀ náà ò sì dẹrùn rárá fún tọ̀túnsùn sí wọn. Ẹni yára lògùn gbé, ẹni ọwọ́ ẹ̀ báyá náà ni yóò fi bọ́ǹbù pa ẹnìkan. Olórí Israeli yìí Netanyahu ní ogun náà ti fẹ́ parí, pé ọwọ́ àwọn ti ba Iran, wọ́n kàn ń ja poró lásán ni, àgó ti fẹ́ kó adìyẹ wọn gbẹ̀yìn. Ó ní ọwọ́ pálábá wọn yóò ségi láìpẹ́ jọjọ. Ṣùgbọ́n irọ́ gbu ni olórí ilẹ̀ Iran tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn, Mojtaba Al-Khamenei, pé ọ̀rọ̀ olórí àwọn Israeli yìí. Ó ní àwọn ti fún àti Israeli àti Amẹ́ríkà pa. Àwọn ti fún wọn pa débi pé kò sí bí wọn yóò ti yọ nínú pápẹ́ aláṣọrò tí wọ́n kẹsẹ̀ ara wọn bọ̀ yìí. Nítorí bí wọn kó gbogbo ogun àgbáyé wá, Iran ni yóò borí wọn.
bó tilẹ̀ jẹ́ pé ẹnìkan kò lè sọ pé ibi báyìí ni olórí Iran náà wà mọ́ nítorí ọkùnrin náà ti wà nípamọ́ láti ìgbà tí wọ́n ti yàn án. Síbẹ̀ ó wà níbì kan tí wọ́n sọ pé òun ló ń darí ètò gbogbo tó ń lọ. Ìyẹn ló sì fi sọ̀rọ̀ pé mo ti ń fò yìí tí í jẹ́ kí ọmọ ológbò kú sómi làwọn Israel àti Amẹ́ríkà yóò fi ọ̀rọ̀ ara wọn ṣe nítorí àwọn ti rí wọn mú. Bí olórí wọn yìí ti sọ̀rọ̀ náà ni agbẹnusọ àwọn ajagun fọ́ba Iran Ali Muhammad Niyi náà fohùn sí tó ní àwọn tó yẹ kí àwọn kọ sára sí jùlọ nínú ọ̀rọ̀ ogun yìí láti ọ̀dọ̀ àwọn ni àwọn tó ń ṣe àdó olóró fún wọn. Ó ní nítorí kódà bí ogun ti ń lọ yìí àwọn yẹn ò sinmi o, wọ́n ń ṣe oríṣiríṣi àdó apanirun lọ ni ohun tí àwọn yóò sì fi rẹ́yìn àwọn ọ̀tá àwọn nìyẹn. Ọlọ́run ló wá mọ ibi tí ọkùnrin náà dúró sí tó fi ń sọ̀rọ̀ tó sọ yìí o, kó má jẹ́ gbangba ló wà tó ti ń juwọ́ sí ẹyẹ lékèélékèé lójú ọ̀run láì mọ̀ pé ẹyẹ tó ń gbé àdó olóró kiri ni. Torí kò pẹ́ rárá tó sọ̀rọ̀ yìí ikú ẹ̀ làwọn èèyàn gbọ́, wọn ní Israel ti fi bọ́ǹbù pa á. Níbo ni wọ́n ti rí i pa? Ohun tí wọ́n ń béèrè ní Iran nìyẹn. Àmọ́ wọ́n ti pa kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, àwọn aláṣẹ Iran fúnra wọn ti sọ bẹ́ẹ̀. Ohun tó fà á tí Iran fi dọ́gbọ́n kan rèé, gbogbo àwọn olórí ogun wọn tí wọ́n ti pa wọn ò kéde orúkọ àwọn tí wọ́n fi rọ́pò wọn mọ́. Wọn ò fẹ́ kí Israel tàbí Amẹ́ríkà mọ̀ wọ́n kí wọ́n má fojú sí wọn lára. Ohun tí wọ́n rò ní pé gbogbo àwọn olórí ogun àwọn tí àwọn ti kéde orúkọ wọn tẹ́lẹ̀ tí Ṣelẹ àti àwọn àmì wọn sì ti mọ̀ wọ́n, gbogbo wọn ni wọ́n ti fẹ́ pa tán. Nítorí bẹ́ẹ̀ àwọn ò ní dárúkọ olórí ogun àwọn kankan mọ́. Lábẹ́ ilé àwọn làwọn yóò ti máa mọ àwọn aṣáájú ogun àwọn. Gbogbo àwọn ohun tó ń kan Iran lára rèé tí wọ́n sì ń fìbínú jà lọ. Kódà wọ́n ti kìlọ̀ fún wọn ní Britain, ìyẹn United Kingdom. Wọ́n ní kí wọ́n ṣọ́ra wọn o nítorí àwọn ibùdó oríṣiríṣi tí wọ́n ní ní ilẹ̀ Lárúbáwá làwọn Amẹ́ríkà ń dúró sí tí wọ́n ti ń ju bọ́ǹbù sáwọn, pé tí wọ́n bá ti tún fààyè gba Amẹ́ríkà láti máa ju bọ́ǹbù láti àwọn ibùdó wọn yìí, imú ọ̀tá làwọn yóò mú wọn o. Ọ̀rọ̀ náà wá ń bọ̀rọ̀ bọ̀ wáyé nítorí bí Iran bá tún mú Britain lọ́tàá, ọ̀rọ̀ náà yóò fẹ̀jú sí i. Ìdí tí yóò sì fi fẹ̀jú ni pé àwọn kan nínú àwọn orílẹ̀-èdè àgbáyé yìí ń sọ pé ìjà ẹbí ni Trump ń jà, pé kò sí ẹni tó yẹ kó gbè lẹ́yìn ẹ̀. Wọ́n ní nígbà tó jẹ́ gbogbo bọ́ǹbù tí wọ́n ń jù yìí, ibi tí àwọn Iran ti ní àgbá epo àti ibùdó epo ńláńlá sí ni Amẹ́ríkà ń ju bọ́ǹbù ẹ̀ sí. Ìyẹn fi hàn pé kì í ṣe ọ̀rọ̀ pé ìjọba alákatakítí ẹ̀sìn ló wà ní Iran nìkan lọ̀rọ̀ yìí bá dé. Nǹkan míì wà níbẹ̀. Kò sì sí ohun tó wà níbẹ̀ ju pé Amẹ́ríkà fẹ́ gba agbára ọ̀nà agbami Strait of Hormuz kúrò lọ́wọ́ Iran ni. Iran ti ti ọ̀nà agbami yìí pa lóòótọ́, kò sì sí ẹni tó lè kọjá níbẹ̀ nínú àwọn orílẹ̀-èdè àgbáyé tó ń gbé epo wọn gba ibẹ̀ kọjá lọ. Ohun tí Amẹ́ríkà ṣe fẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ń pè ní NATO, àwọn bíi China, Britain, Germany, France, UK àti àwọn tó kù wọ́n dá sọ̀rọ̀ náà rèé, pé tí wọ́n bá ti dá sí àwọn yóò gba ọ̀nà agbami náà kúrò lọ́wọ́ Iran, ọwọ́ wọn yóò sì di kòròfo lásán. Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè yìí ní rárá, àwọn ò fẹ́ ìjà, àwọn yóò mọ bí àwọn yóò ti ṣe bá Iran sọ̀rọ̀ tí yóò ṣí ọ̀nà náà fáwọn níta wọn. Àwọn tó tilẹ̀ jẹ́ arínúróde tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú àgbáyé sọ pé ọ̀nà agbami yìí, ibi tí agbára Iran ti ká agbègbè náà gírígírí ni. Ó sì ṣòro púpọ̀ fún àwọn orílẹ̀-èdè NATO láti bá wọn dá sí. Bí wọ́n bá dá sí, wàhálà gidi ni yóò ti ìdí ẹ̀ yọ bí wọ́n bá gbìyànjú láti gba àkóso ibẹ̀ kúrò lọ́wọ́ Iran. Nítorí nígbà tí Iran bá rí i pé kí náà fẹ́ bọ́ lọ́wọ́ àwọn, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ba gbogbo olówó iyebíye àti irinṣẹ́ ńláńlá tí ò yá ṣe bọ̀rọ̀ jẹ́, pé ibùdókọ̀ náà yóò di kòròfo fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ọ̀nà náà kò sì ní í ṣe é tọ̀fẹ́ nìkan. Àti pé bí eléyìí bá ṣẹlẹ̀, ọjà epo rọ̀bì àgbáyé yóò dàrú débi pé ìyàn ńlá lè bẹ́ẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ni yóò dẹnu kọlẹ̀ bí wọn kò bá répo rọ̀bì lò fún iṣẹ́ wọn gbogbo. Ohun tó ṣe mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yìí láwọn kò fẹ́ lọ́wọ́ sí ogun tí Amẹ́ríkà àti Israeli ń bá Iran yìí jà nìyẹn. Wọ́n ní ohun tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ, kì í ṣe láti bá Iran jà gan ni wàhálà, àmọ́ wàhálà tí yóò ti ẹ̀yìn ẹ̀ yọ bí ogun náà bá ń lọ lọ́wọ́ àti èyí tí yóò padà ṣẹ́yọ nígbà tí ogun náà bá tán. Ali Larijani, olórí ogun Iran tí wọ́n pa ti kìlọ̀ tẹ́lẹ̀ kó tó kú pé bí àwọn Israeli àti Amẹ́ríkà bá ti ń pa àwọn olórí ogun àwọn, bẹ́ẹ̀ náà ni agbára àwọn ajagun Iran yóò máa le sí i.
pé owó tí òun ní lòun yá wọn yẹn. Lára ohun tí àwọn orílẹ̀-èdè NATO yìí papọ̀ rèé tí wọ́n fi ń yẹra fún ogun náà. Ṣùgbọ́n Donald Trump ti bú wọn lónìí ọjọ́ Friday 20 oṣù. Ó ní òkú ojo, ẹ̀sùn inú ìwé tí kò lè ta, ẹkùn ògìdán tí wọ́n yàwòrán ẹ̀ sára ògiri lásán ni wọ́n, pé wọn kò lè ṣe kinní kan, wọ́n ń bẹ̀rù Iran, àwọn ojo lásán. Trump ní àmọ́ bí ọ̀rọ̀ ti rí yìí o, òun lọ sí Iran lọ jagun náà fúnra òun ni, àwọn yóò sì borí. Ó ní ọ̀rọ̀ ti kọjá yóò bàyá ẹ báyìí. Ó dàbí pé ọ̀rọ̀ à ń ju bọ́ǹbù àti ẹyẹ agbádòfò ti kọjá. Àwọn ọmọ ogun ilẹ̀ ló kù tí àwọn yóò lò. Àwọn yóò kúkú jagun náà ní face to face ni. Bí a ti ń wí yìí, àwọn ọmọ ogun ti ń kúrò ní Amẹ́ríkà o. Wọ́n ti ń kọjá sọ́nà Iran. Bẹ́ẹ̀ làwọn ọkọ̀ ajagun inú omi náà ti ń lọ sí ibi agbami yìí. Bí ogun náà yóò sì ti rí, ẹnìkan ò tí ì lè sọ. Àmọ́ ohun tó hàn ni pé Amẹ́ríkà kò fẹ́ kí ojú ó ti òun lórí ọ̀rọ̀ yìí, pé bóyá àwọn orílẹ̀-èdè àgbáyé yìí dá sí tàbí wọn kò dá sí. Àwọn yóò gba ọ̀nà agbami Strait of Hormuz kúrò lọ́wọ́ Iran pẹ̀lú agbára tipátipá. Ó kàn jẹ́ pé àwọn orílẹ̀-èdè àgbáyé yìí kò gba ọ̀rọ̀ náà bọ́mọ́ ni. Pàápàá nítorí tẹ́lẹ̀ ohun tí Trump ń sọ ni pé ogun náà ti parí, àwọn ti rẹ́yìn Iran. Bí nǹkan ti wá rí tó jẹ́ ọmọ ogun ilẹ̀ ni wọ́n tún kó lọ síbẹ̀ báyìí, kò yé àwọn mọ́ o. Bẹ́ẹ̀ Israel náà ti ń palẹ̀ mọ́. Wọ́n ní àwọn sọ́jà ń bọ̀. Bí sọ́jà bá dé láti Amẹ́ríkà, àwọn náà yóò kó àwọn sọ́jà tiwọn náà kalẹ̀. Ogun ńlá gidi yóò sì ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ní àárín gbùngbùn ayé. Ibi tí ogun náà yóò sì dé dúró, ẹnìkan ò ní lè sọ. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ogun tó ń lọ láàárín àwọn Amẹ́ríkà àti Israel pẹ̀lú Iran wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ọdún ìtúnu àwẹ̀ yìí o.